ọmọ Yorùbá ẹ tún gbèsè yín dé ẹ fún ni kápẹ́ yìí ní àbẹ́ẹ̀dì bá a ti ń gera wa lọ́wọ́ ọ̀kan là á tó ń bọ̀ ọ̀ka omi ṣé dandan ni ká mọ́ ṣàṣepọ̀ njọ aláyé ti dáyé bẹ́ẹ̀ nìkan ṣe ń gbé òkè lẹ́nìkan ń gbé e lẹ̀ ládùúrú bí ayé dorí kodò dé yìí tá a gbàdúrà tẹnu fẹ́ẹ̀ bó tádùá fẹ́ẹ̀ lè má ṣiṣẹ́ mọ́ tá a wá rẹ́ nìkan tọ́jàjà pé òun fi rẹ̀ òun lẹ̀ yóò tiẹ̀ rí ṣe ni kò rí ṣe ni àti fi ń wí ẹni tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ọmọ ọdẹ yín ò tí ì re gbódù kọ́pà jànàkú wálé ẹni tí ó gbórí erin ti ń múra ọ̀rọ̀ Yorùbá yìí mọ̀ wá ká ìmọ̀ mọ́ àfi bí èpè ọ̀sẹ̀ yà mí mọ́ gbogbo wa àní pẹ́pẹ́sẹ́ ẹnìkan ń ṣe content creator ní rè ya sinimá ni àwa tá a wà nù ilé náà láti ń dájọ́ bẹ́ẹ̀ ni wọ́n ní ẹnìkan ń ṣe yọ̀tọ̀ mi lórí oyè bẹ́ẹ̀ òun la sì fi jẹ́ jagunjagun lóòótọ́ ni gbogbo igun méjèèjì lẹ rí wí ṣé ẹ̀rẹ́ èèyàn tó lókè ń dàgbà ọ̀rá pátá Olúmọ bó ṣe ga tó ni èèyàn tó lókè é dàgbà òun náà kúrí yan rìn tí a já síwájú ìta wọn ẹni ó ní ẹjẹ́ àgbàṣẹ lọ́wọ́ ìjọba tó lọ ọmọ ìjọba tá a jókòó tì ní ọmọ irúfẹ́ ìlú tá a wà ojú tó fi wò ni èèyàn tó ní bọ́ bá lè dogun ó dogun bá bá lè dìjà ó dìjà òun wọn lọ gbà wọn ọmọ àyà tó ńlẹ̀ arábíàmọ́ lọ́tà náà ṣùgbọ́n kàkà ká pàṣẹ pọ̀ ká jiyẹ́ oko ẹnìkan tó lòun làgbà ẹ sì máa wò ó ọ̀lẹ pátápátá tí ò lè jà ẹni mọ̀ròyìn ìjà jà o nítorí pẹ́ni tí ń wòran bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá òní mọ̀ gbájú èyí tá a bá fi fàdúrà ràn wọ́n méjèèjì lọ́wọ́ ṣe é gbàgbé pé ìgbà tá a wà lọ́wọ́ Ọlọ́run ó yàtọ̀ sígbà tá a wà lọ́wọ́ èèyàn ọwọ́ èèyàn la wà tẹ́ ẹ̀ bá gbàgbé torí kálukú ká tó sọ̀rọ̀ ẹ̀jẹ̀ àgbọ̀ wọn kọ́kọ́ sọ sàtẹ̀lẹ́wọ́ wa tó sọ jáde kó lè bá a wúlò fẹ́ni tí ọ̀gbọ́ ńlá fi pé bá a bá ti wí nǹkan ẹ̀jẹ̀ àjọ máa fún ká máa pín ká lè jọ dọ́gbọ́njọ. ìjọba àtàràlú oníkó wá ló sì ní tiẹ̀ owó sùn kíntẹ ní kíntọ́ lọ́rùn ìbàjẹ́ ńlá bá sì pa àwọn àjọba wa ṣùgbọ́n ṣá o èyí tó jẹ́ tọmọ Yorùbá bàbá wí ẹ pé àfi ó dáa káwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ó pè wọ́n pọ̀ tálàgbààgbà tó kù mọ́ tẹ́ ẹ̀ ti dàgbò tẹ́ ẹ̀ ti bẹnu àtẹ́lù ntọ́mọ́mọ́ ìlú tí fi ń pórí ìgúnnu ọba ọ̀dá ṣé bí gbogbo àárín àwọn ọba tó lè pè wọ́n pọ̀ náà lẹ́tí dàrú yìí nítorí àtẹnujẹ àtẹniwọn èjòyè ńlé wọn àtẹniwọn èjọba kódà àwọn ọmọ ẹlòmíín lágboolé rẹ̀ bírú wọn náà bá bọ́ sórí ìtàkùn ayélujára kéèyàn tàtọ̀ fara mọ́ lumúlòfòòró ṣe é mọ̀ kó burú ó ṣòro kálejò sì tó mọ sàárè àfọ́jú àwàlẹ̀ pé ńgbà ayé dayé ọ̀làjú tí gbogbo ẹ̀ di pé ìwọ wí tí ẹ kí n wí tèmi tá a ti àjọ láǹfààní ṣe ní àbàjẹ́ bó bá jẹ́ pé àwọn ọba nílẹ̀ Yorùbá bá láṣepọ̀ tó dán mọ́rán ntọ́ dáa jù ní pé igun bàbá wa olóyè Gani Adams ẹ̀yìn rèé olóyè Sunday Igboho ẹ̀yìn rèé ojú kan náà làájọ ń pààrẹ̀ sí i ṣé bá a jọ fẹ́ gbógun tiwa àbàjẹ́ ni ní lílọ tó lọ ńbẹ̀ náà láti rán kan tí a ń pé kò ní dé kò ní ṣe ó ti lọ ó ti dé lóòótọ́ kò rí ẹ mú wá o kí ni ìwúrí èmi àti yín ń bẹ̀ tó bá kúkú gbọ́ oríyìn yìí yá máa káwọn ọmọ ọlọ́mọ lọ bí yọ́sọ̀dọ̀ mẹ́ ṣe bá a jọ dúpẹ́ ni bóyá lẹ́tí ẹ̀ gbàgbé pé gbogbo fàǹfà tá à ń ṣe nígboro yìí àwọn náà kúkú ń gbọ́ níbi tí wọ́n wà lọ́hùn
ọ̀rọ̀ yán yàtọ̀ sẹ́ni tó wà náà mọ́lẹ̀ tí ń bẹ́ni tí ń bẹ́nu òkun jà ó lè mú tẹ́lẹ̀ ẹ ti jọ ṣàṣepọ̀ sáà ti borí wọn àwọn tá ń lọ bá jà ń já ti tu ibi tá àgbẹ̀gì ọgbọ́n sì ń já ti húgi àbámọ̀ ọbẹ̀ dànù ṣé wọn ò tiẹ̀ lálamí láàrin wa kápá àbára wa jà ṣé lóòótọ́ wọn ò lálamí láàrin wa kódà ẹnìkan ń ṣe yọ̀tọ̀ mi ọmọ àlè lẹ́nìkan ẹnìkan ń ṣe kọ́ńtẹ́ǹtì gbogbo àwa tá à ń tẹ̀lé wọn náà là ń dà wọ́n rú àràǹdẹ́ẹ̀kùn bí ọba jọjú ọmọ ológin nínú èèbọ̀ ọ̀tàkọ́dá tiẹ̀ káwòrán béèyàn bá lè wọ kọ̀kọ́ wọgbó ibẹ̀ ń lọ ní ìsìn ọkùnrin láàpẹ́ o toró ti dìbò ẹrù kẹlọ wá dé tó fi jẹ́ pé bá a bá ti rẹ́nìkan tí ń lọ ariwo bí ò ṣe ní ṣàṣeyọrí ìwọ tó o sì lọ́ọ́ fẹ́ ṣàṣeyọrí lójókòó yìí ìbájẹ́ yí pé gbogbo ẹ̀ jẹ́ àṣepọ̀ á bìjọba pé kí ló dé tẹ́ ẹ̀ fi fún wọn láyè ṣe bí bó OPC ó ṣe rù ẹgbẹ́ odò ẹgbẹ́ Afẹ́nifẹ́re ṣe bí ọ̀sẹ̀ ìjọba ẹbí ìjọba buwọ́lù irú ẹkùn ní èso kọ ilé olóyè Sunday Igboho ìjọba náà buwọ́lù kí ló wá dé tó jẹ́ pé ńgbà tí wọ́n ó ṣiṣẹ́ wọn ńlọ́dọ̀gún tó dọdẹ èbá àbá sì béèrè lọ́wọ́ kó wa wọn pé kí ló dé tẹ̀ fi fún wa láyè ẹni tó náà ló ń dúró dàṣẹ ìjọba bàbá bíi náà yóò rí wí bọ́yọ̀ ó ti fi náà wojú ó ti fojú wí náà jọba rí ẹni tára tà náà ara bíi àmọ́ lọ́ta ta lọ́wọ́ ayẹ ká bú èyí tá a bá jọ pàṣẹ pọ̀ ká jiyàn oko ká bẹ̀jọba ètí márùn kọ́ tán lẹ̀ ṣebí nílẹ̀ yìí àwọn kan jọ ń ṣètàkùrọ̀sọ lórílẹ̀‐èdè tá a jọ wà pẹ̀lú gbogbo àwọn oúnjẹ láàbì ṣebí wọ́n lórí ọ̀fẹ́ àti rí wọn kí n ló dé ẹ béèrè lọ́wọ́ àgánràndì torílé tó ròde ẹ tó bára yín jà gbogbo ohun tẹ̀ ń wí lé wọ́n ń gbọ́ lóko ẹ yàtọ̀ sẹ́ni tí ń mọ̀dé àdúgbò káàkiri lójúmọmọ tó jẹ́ pé bẹ́ẹ̀ náà ló lè sí wà mo dúró báyìí ná àbọ̀rọ̀ tó fọmọlúàbí.